bàbá ọmọ ń pè wọ́n ní màmá àdìjà àti wa ní fún pé àdìjà rẹ̀ ọmọ kú níjọ́ Jímọ̀ bàbá náà kú níjọ́ Jímọ̀ díẹ̀ gẹ́gẹ́ mi rántí mọ́ sọ fún yín o bàbá ń gbàdá wa ń dàgbà kí bàbá ó tiẹ̀ títọ́ tó nípa àwọn tiẹ̀ bí àwọn pàápàá bàbá àti bàbá tèmi wọ́n jọ wà lọ́dọ̀ bàbá táǹpé ní Tìjàní àti Ládé bàbá Tìjàní àti Ládé òun ni àkọ́bí bàbá wọn bàbá mi Búsárì ni àbíkẹ́yìn bàbá wọn àwọn èèyàn wà láàrin wọn lọ rẹpẹtẹ lára wọn ni bàbá Yusuf yẹn orúkọ bàbá yẹn ni ìyá bàbá mi mú fún ọmọ ẹ̀ tó ń jẹ́ Yusuf táwọn jẹ́ Yusuf lónìí ìfẹ́ tó wà láàrin wọn pọ̀ gẹ́gẹ́ bí èmi ṣe gbọ́ gan pàápàá ìyá tó ń bàbá tèmi adébùtù orúkọ ìyá yẹn jẹ́ adébùtù mi jẹ́ ìyàwó wọn nílé àgọ́ ìyàwó olóyè ilé àgọ́ ìyá yẹn tó bá pe bàbá Yusuf tó wá òun lọ sí ibi tí ẹ ti máa ń ta ọjà ní ọ̀nà awẹ́ gangan owó kan bá wà dáhùn ìfẹ́ yẹn wà láàrin wọn gan rẹpẹtẹ nígbà yẹn ìfẹ́ yẹn làwọn náà dé bá tó di bá adé bá wọn bàbá tèmi àti bàbá Búsárì wọn jọ lọ wọn jáde lọ wọn wá ọ̀nà jíjẹ mímu lọ ní ọ̀nà Ìbàdàn láwọn oko Ìbàdàn oríṣiríṣi ní ẹgbẹ́ bàbá fúnra wọn lọ kọ́ bí ṣe ń ṣe iṣẹ́ àgbẹ̀ wọ́n ṣe máa sin ewúrẹ́ tí wọ́n máa sin àgùntàn wọ́n máa sin màálù ìwà tó tàbí ọ̀kan tí wọ́n ń ṣe ó ti ń pè ní ṣóò ní Nàìjíríà ní Nàìjíríà gbé bàbá gba awọ́ọ̀dù gẹ́gẹ́ bí ó gbégbá ẹlẹ́ẹ̀kejì láàrin kọmíṣẹ́ tí wọ́n ṣe ní Western Region nígbà yẹn wọ́n gbà awọ́ọ̀dù àwọn bá wọn lọ síbi àwọn ṣóò yẹn lórí máa gbé ẹ̀jẹ̀ arédìí ẹ̀kan tí wọ́n bá wọn kékeré èyí àtìlẹ́yìn tàbí àtìlẹ́yìn lọ arédìí ẹ̀ tó ní ẹsẹ̀ lẹ́yìn ọmọ àjẹkọ́ lẹ́sẹ̀ lẹ́yìn àwọn ẹ̀rọ owó rẹpẹtẹ ni so àwọn bá wa ìfẹ́ wọ̀ láàrin wọn nígbà yẹn lẹ́yìn ìgbà yẹn o tí bàbá ń dàgbà àti bàbá tèmi ìgbà táwọn ọmọ tí wọ́n tá a bá lọ ohun tí wọ́n ní òun wọ́n pè ní kẹ̀kẹ́ rálì bàbá ní kẹ̀kẹ́ rálì bàbá tèmi náà ní kẹ̀kẹ́ rálì kẹ̀kẹ́ yẹn àwọn kan tó kù lẹ́yìn ìgbà tí wọ́n gbé lẹ́tọ̀ọ́ táwọn ń gbé káàkiri àwọn bàbá yẹn wọ́n ní tí wọ́n pè ní discipline yẹn ní pé ẹ̀kọ́ lé ó wà lára wọn púpọ̀ wọ́n dẹ̀ fún kọ́nfídíẹ̀ náà sára àwọn ọmọ tí wọ́n bí ìgbà táwọn dàgbà pẹ̀lú àwọn bàbá yẹn tó wọ́n bá wà ní ilé ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n gbọ́ pé ní báyìí lọ wà wọ́n ní kéèyàn tí ó padà rí o kéèyàn ní pé ẹni bá mọ omi wá ọmọ ti wà lóòtù wọn pé yóò mọ jẹ yóò mọ ọmọ náà ní ìgbà tó bá yẹ̀wò yóò mọ padà bọ̀ wá sí ilé ìfẹ́ yẹn pọ̀ láàrin wọn nínú àgọ́ ìta dàgbà pàǹgbà yẹn bàbá dẹ̀ jẹ́ nìkan tó jẹ́ pé bàbá street tí bá dé ìyẹn street ẹni tí ọ̀gá bẹ̀rẹ̀ ẹni tí ọ̀gá kàkúta ní bàbá ọ̀fẹ́rẹ̀ jẹ́ ìpínlẹ̀ ìmúlẹ̀ fọ́ tó fẹ́rẹ̀ tó pọ̀ ọ̀fẹ́rẹ̀ jẹ́ bàbá nínú ìwà wọn yìí ó dé àsìkò tó jẹ́ pé wọ́n ti wọ́n ṣe lórí ọmọ ẹbí nínú ilé bàbá dẹ̀ ní tẹ̀wọ́n máa dẹ́ ẹjọ́ tẹ̀ máa mẹ́jọ́ sọ́dọ̀ wọn rà pẹ̀lú òfin Ọlọ́run àti ẹ̀rù Ọlọ́run ọ̀bọ̀ kì í pa lẹ́yìn ọ̀bọ̀ ṣe mọ̀gbọ̀mọ́gbọ́ òun wà lẹ́yìn ẹni tó tẹ̀lé kọ́lọ́ ló láàrin wọ́n tẹ̀lé ayé tó dá o nípa àwọn bá tó ń sìn pé wọ́n fẹ́ rà sàràtù onígbà tó àwọn kékeré àwọn bàbá tó bí wọn bàbá àti Ládé tí wọ́n sọ yẹn wọ́n jẹ́ ìgbọ́n tó jẹ́ àkọ́bí bàbá wọn yẹn wọ́n máa ń kéde láìlú tí wọ́n kéde láìlú tán wọ́n máa pa ẹran wọ́n wà ní ẹran tútù láìlú àti àzí ẹmọ ké wọ́n sì láwọn tó àwọn ké ní gbogbo agboolé wọ́n gbé wọn láti bòmí fún wa ké wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ lọ títí tí wọ́n bàbá náà lára yẹn ìlọ́pọ̀ àwọn náà tó jẹ́ pé títí tè ní àwọn náà ìtàkùn ara kámbẹ̀ àwọn náà ké o à ń kà torí mi gbọ́ fúnra mi 1970 ní mo parí àkùrá kẹrí ọ̀kọ́bà wà 1970 mo parí àkùrá kẹrí ṣùgbọ́n ìdájẹ́ ní ilé ké
a lọ síbẹ̀ ilé ìwé ìdí ọ̀pẹ gbogbo wa lọ ìdí ọ̀pẹ primary school ìdí ọ̀pẹ gbogbo wa lọ tó ọ̀bá ni wọ́n mú wa lọ wọ́n ní ká lọ rẹ́gísítà bẹ́ẹ̀ ìgbà tí wọ́n mú wa lọ sí ìdí ọ̀pẹ wọ́n ní ká fọwọ́ sí etí ìgbà tó pẹ́ ìlú nínú ọwọ́ létí wọ́n ní kí mọ́tò gbọdọ̀ pé ọwọ́ mi ò létí ìgbà tẹ́lọ̀ mi ò létí àwọn bàbá ní pé ọmọ tẹ́lọ̀ rẹ̀ tẹ́tì yìí àwọn tó wọ́n tẹ́tì yìí tí wọ́n tí wọ́n mọ̀ òun mọ̀ náà wọ́n máa ń kí n ka ní ìlú bákàdé gbé wọ́n ka D D A F P D B wọ́n ní kí n ka 1 2 3 wọ́n ka 1 2 3 4 5 6 7 8 9 10 lẹ́yìn àtàwá ní ìyẹn náà lókun ó lè lọ rí ìtàn ọ̀rọ̀ rẹ̀ tó etí òkú rẹ́gísítà gbogbo primary school ní rẹ́gísítà. So ṣé mi kàn fẹ́ sọ díẹ̀ sí pé nínú àwọn ìwà tó dá tí bàbá wù lọ́wọ́ káwọn náà ká mú díẹ̀ ló ń bẹ́ ọ orí ọjọ́ òṣèlú nàìjíríà náà lọ́dọ̀ èkó ẹ̀ ti dà ló ti bàjẹ́ ọlọ́run lè kí ìpàdé àkókò ìlú wa ìjọba fẹ́ kà sínú ọ̀rọ̀ bàbá nínú ìwé ṣùgbọ́n náà bí ká ọdún ìsáàtì àmì àsìkò wọ́n ní àlá àwọn Bàbá wa náà tí wọ́n ta ìtẹ́jú wa lọ́ba lọ́rẹ̀ mi yí o. Ẹ̀rí pé ó jà tí wọ́n tà yẹn. Bí àwọn àbá bá fẹ́ jẹ́rìí ẹ̀ ó yẹ kí ẹ̀rí jẹ́rìí ẹ̀ lára mi. Bàbá wa máa ń ṣàdúrà wọn máa ń pa ẹran. Èmi kì í wojú owó láti ná bálàbà. Tó àdúrà bá ń bá ẹsẹ̀ kú lónìí ni, wọ́n á fún yín ní $1 million. Bàbá wọn lè kú ní ìmọ̀ ti kọ́ ẹ̀yọ̀ gan. Wọ́n ní tọ́kẹ̀ lọ program wa ní nọ́mbà 6. Tí a bá wù dáadáa, wọ́n náà ní pé á gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ṣọ́ọ̀jẹ́ kékeré fún gbogbo àwa tí a jókòó. Ọba wa tí wọ́n bá wa sọ̀rọ̀ náà ní ọba wa Alhaji Mikael Ọ̀kọ́lájí Adéyẹmọ. Chief Imam Advocate Ọ̀yọ́ branch. Bá a gbọ́dọ̀ tó wílẹ̀ kan náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين بإذن الله وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا أو الأحاديث فاتر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بصالحين يا لطيف بخلقه أنت تؤتي وتمنع قد أيرتك سيدي الذي كيف أصنع ربي بملكك داهمي وبالنبي كاسمي أتلنا برفاقتي أياتني كيل بالجي إمامي كيل بالجي أبقى والأبتر آمين
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كما جاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم bí ìjókòó ìtì dáa tó àwọn bí ó kù sí ó ní pé ọkà wa kan ò parapọ̀ mọ́ wa. bẹ́ẹ̀ni aṣàwùsùnmí láì nígbà àkọ́kọ́ àwọn kan rojọ́ lọ́wọ́. èyí tà ń ṣe yí ọkàn òde ọ̀sán lọ́wọ́. àtúnṣàwùsùnmí láì lẹ́ẹ̀kejì ntọ́rọ̀ tọ́kàn lọ́rọ̀ òun níran lọ́wọ́. subhanallah. láti má jẹ́ lẹ́ẹ̀kẹta. lágbára ni wọ́n fi lè dànù. ọ̀kan náà àwọn ẹni ọlọ́run à ń pè ní Abu Dharr al-Ghifari. radiyallahu ta'ala anhu. olóṣùn ló lálàá lọ́lọ́run fi ṣèitánì hàn mubashara. ee bá ṣètánì ṣe rí ọlọ́run fi hàn án. ọlọ́run jẹ́ ọmọ bá ṣèitánì ti rí akí olóyè tí mọ̀. kí bàbá wa ọba tàmálẹ̀ bàbá wa ọba Abdulrasheed ìmọ̀lẹ̀. tàmálẹ̀. ọba ìmọ̀lẹ̀ wọlé. bàbá wa ọba Abdulrasheed tàmálẹ̀. ẹ̀dá ọkọ̀ ẹ̀rọ ni fi wọ́n jókòó àsìkò tí ọmọ lẹ́yìn náà dáa. bàbá kí bàbá wa ọba Abdulrasheed tàmálẹ̀. wọ́n lọ́kàn ní ọba lóògùn ní bàbá mi. ẹ̀dá gbogbo ọmọ fẹ́ ká gbẹ́là yé ìkọ́ lè yé wa. ẹni tí ń rojọ́ lọ́wọ́ nígbà tí wọ́n ń sọ̀rọ̀ náà kó lè mọ̀ pé nǹkan tí ọ̀dà lòun fi ń ṣe ra. musa Ghifari lórí àṣetá ni ó ṣe rí. ẹni tá a pè ní Abu Dharr al-Ghifari yìí ń tẹ̀pá lọ́wọ́. tẹ̀bá. bàbá yìí kò lọ sáìtì. wọ́n lè kó bẹ́ẹ̀ ni. ọwọ́ àgbà lérò wípé ọ̀pá ọwọ́ yìí kò ń fi abo àṣeyítàn. omi ẹgbẹ́ òkú yányá. wọ́n yà kú. ṣùgbọ́n bó ṣe ń ròyìn ní ṣètàn tí wọ́n tó wà lọ́kàn ẹ̀. wọ́n sọ pé Abu Dharr al-Ghifari aláàtẹ̀tà àkùnẹ́sẹ̀. máàmù olóore jókòó ọ̀dà àbúrò ní wọ́n yọ̀ǹda. máàmù mọ́sáàtì ní wọ́n á kì í yẹ lẹ́kùn. wọ́n ní aláàtẹ̀tà àkùnẹ́sẹ̀ kí ló fẹ́ máa dààmú ara ẹ̀ sí. ọmọ tó ń pè ní ṣètàn ni. ìnáyà lánàá ha fún mi náà ha sọ. wọ́n yà mí àyè àfíà. wọ́n nà ká fún mi ṣe ìhẹ́n. kí sàádà tó mọ́sá ìdí. wọ̀ṣá ìmáàlúfà ti sọ bìkì. ó ní èṣù kọjá ẹni àfikún mádẹ́rù bá. kò sí wẹ́pọ̀n tá a lè fi dẹ́rù bá ṣètàn. lẹ́yìn nǹkan méjì ó ní iye báwọn lára mu làwọn fi fagbó ẹ̀ faragbó. bá a ti pọ̀ tó yìí kárí àwùjọ lọ lórí ẹnìkan wọ́n ní ara kì í rọ àwọn mọ́. àwọn òbí ẹ máa yá ni ẹjọ́ ọ̀rọ̀ yìí àwọn ìyẹra fún wa. ẹ̀ta pàrọ̀ iná òdodo rẹ̀ tí wọ́n ń jáde lẹ́nu àwọn ẹni ọlọ́run kì í rọgbọ lára tàwọn. àwùjọ náà làwọn ní ẹjẹ́ àṣẹ làwọn kan rí jẹ́ lọ́wọ́. dákun ó ti yí ọmọ ní ojú ọkọ̀ fọ́rọ̀ náà. bẹ́ẹ̀ sì ni àìsàn tí Kùránì bá wò tí ọ̀sán bẹ́ẹ̀ náà ni ó wò lókun sán. ẹjẹ́ afáradàlẹ̀ fọlọ́. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Bismillahir rahmanir rahim. Àti mọ́mú àgbà tó ń gbà wá lálejò láàyè yìí. Mọ́mú wa Bùsàrí Isa Bùsàírí. Ọlọ́run tó gbé yín kalẹ̀ láàyè náà. Bí àwọn bàbá àtàná ti rí dáwọ́là ṣe tó ẹ̀rì ṣe jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni àwọn bàbá àtàná ti kò tó ẹ̀mí rẹ̀ ó gbòdò bẹ́ẹ̀ lọ. Bí gbígbàdúrà bàbá àtàná ti gbòòrò tó ọlọ́run bá gbòòrò tiẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní àmìnà lẹ́ẹ̀mẹ́ta.
mo kí Dr. Abdulrauf ọ̀kan nínú àwọn ògo wa lọ́yọ̀ọ́ ògo wa lágọ̀ọ́ gbogbo tí ń dùn àti tí ń dùn lọ́rọ̀ rẹ lọ́mọ gbà fèsù láti gba bàbá lọ. mo fi tiẹ̀ kí gbogbo àwọn ìmáàmù lórí ìmáàmù Nasfat. bàbá wo lórí. mo kí yín àwọn mẹ́sàn-án Azarudeen mo kí yín àlùfáà wa mo kí yín. bàbá wa tí wọ́n ti lọrin wá nílùú àwọn àfáà àkìyí afáwa abẹ́kùnrin àkìyí bẹ́ẹ̀ náà ni ìmáàmù àti wọn jọ jókòó lórúkọ àlùfáà lórúkọ àwọn àlùfáà akí Adérọ̀gbà family ẹ̀yin ẹbí bàbá wa Adérọ̀gbà ẹkú àṣẹyìndè ẹkú bọ́lá ti kọ́ ẹkú bẹ́ẹ̀dá ti yàn ẹkú ń tá àrọ́ gbọ́dá sí ẹkú tí ọ̀ká sí ọ̀rọ̀ gbogbo wa lẹ̀. mo kí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ ọmọ lóòkú alábàáṣe Yorùbá kẹnu púpọ̀ wọ́n pa àwọn kan lọ́mọ lóòkú wọ́n pa nǹkan lásẹ̀yìndè ó ní jùmọ̀ Yorùbá kíyèsí pé àwọn ọmọ lóòkú ogún lọ̀pọ̀ wọ́n sábà jà sí. àmọ́ ìrònú àwọn àṣẹ̀yìndè ó yàtọ̀ wọ́n ní ìyá ni wúrà bàbá ni díngí ìjọ ìyá bá kú ni wúrà bàjẹ́ ìjọ bàbá bá kú ni díngí ọmọ wọlé ọwọ́ ń pa wọ́n lákèésí gbogbo àwọn àtàfẹ́ ìdòkó yìí oúnjẹ mélòó ni wúrà ń dúró jẹ lóúnjẹ ọmọ mọ́ lásìkò tá a wà yìí títí oúnjẹ mélòó ni díngí dúró jẹ lóúnjẹ ọmọ mọ́. ọlọ́kọ̀ bá dúró tì í kó ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́ ìdáwọ̀ náà bọ́ máa jìnnà. mo kí gbogbo obìnrin ilé àgọ́ gbogbo ọmọ àgọ́ nílé àti lájò àwọn tẹ ní lájò ọlọ́run mọ́jọ wọn fà ìtara lé padà lé. ẹ̀yin tẹ̀ ń gbélé àti gbèlú ọlọ́run mọ́jọ oníyìn lára. gbogbo àwọn tó wá ti torí yín wá látọ̀nà tó yìí ọlọ́run mọ́jà yọ tara plate number ọkọ̀ wọn mọ ibi tí wọ́n lọ. ọlá Muhammadu Rasulullah. mo kí bàbá mi alákò ọ̀fà Poland. anábì nípa jìlú wọ́wọ́ kiri ọ̀hún. káyìn náà ń bẹ lò láì fẹlẹ àrùdè. gbogbo àwọn ọrùn rẹ̀ kẹfàtà. ẹ lè rí ọlọ́run o òjijì ọlọ́run lẹ́ẹ̀ma rí lórílẹ̀ àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ àwọn òjijì ọlọ́run ìmọ̀ ọba Abdulrasheed àwọn ọba ìmọ̀lẹ̀ àwọn òjijì ọlọ́run ni àti bàbá olóyè kéde àti bàbá olóyè kejì ìrùkẹ́ ọ̀pẹ lọ́wọ́ ìrẹ̀kẹ́ ọ̀pẹ lọ́rùn àti ọ̀pẹ lẹ́nu iyì ọ̀pẹ lára ẹ bá mi ṣe ámìnà lẹ́ẹ̀mẹ́ta. wọ́n ní ká bára wa sọ̀rọ̀ ọlọ́run. Aki ọlọ́run. Ya ibi báàkì. Alhamdulillah, Ìsìlámù tààtìná àjẹlò. Àtàkìtà sínú ìlànà ìsìlámù ìsìlámù. Àtàkìtà sínú ìlànà ìsìlámù ìsìlámù. Subhana alladhi la yanbisa abada. ولا يتعالى الله مولانا ولا يتعالى الله مولانا ثم صلاة على ما ليس من بصري مثل سكن أعداء قرآنا Adé ọlọ́run. Allahu Akbar. Ọba tó dá ikú ṣùgbọ́n tó kò ní kúkú. Ọba tó dá iyè tí fúnni níyè ṣùgbọ́n tó ṣe ẹni tí ṣe ti ẹnìkan ṣoṣo ní iyè ẹni pẹ̀kún.
ọba tó fi àìkú tó fi borí ọlá ó fi àrí ó fi borí ògo ọba ẹlẹ́sàn ìlà kò sí ọba tí ìbá ní sọ̀rí àyíká ní akíọ àyàn ọba tó pe bàbá wa Búsàrí Adérọ̀gbà tó pè é sọ́dọ̀. Mo rí nǹkan kàyéfì mẹ́ta nínú ìwé tẹ́ ẹ pín fún wa. Wọ́n ní bàbá wa jáde láyé lọ́jọ́ Jímọ̀. Ọ̀kan lórí òfin Ọlọ́run tí bàbá yìí ní nìyẹn. Ànábì ní màmá Tayọ́ Gbàdúmà rúfẹ́ Aníwò Adáàbò Kọ̀bìrì. Ẹni tó bá jáde láyé lọ́jọ́ Jímọ̀, a ó ká ìyà sàárè kú fún. Ànábì sì jẹ́ àmọ̀ yìí pé sàárè ló le jù ló burú téèyàn bá dẹ̀kun pàdé ń sàárè. Wà má bà ìdáwó àìsàn ìjọ ọmọ kàlẹ́yìn ìdẹ̀kun ni. Àmọ́ tí sàárè bá le fún yàn, wà má bá dáwó aṣáájú. Téèyàn ọmọ àkàtì ìrọ̀rọ̀ ìdájọ́ ìtòlè ni. Ẹlẹ́ẹ̀kejì, mo rí i pé wọ́n ní bàbá lo 120 years láyé. Wọ́n wá wo ìmáàmù yìí sọ́ọ́ nìyí. Ẹni ọ̀dà méjì lápámọ̀ dájú ẹ̀ mọ́ dájú. Lásìkò yìí, kéèyàn lo 120 láyé, ó ti forí náà kan tọ́pọ̀ kọjá o. Àìmọye àṣàsí lórí ẹ̀ ti gbàdánù. Ní sọ́mà ní káwa yìí. Arábìnrin Amírù ọmọ ti bẹ́ẹ̀ náà sì tí ìwọ sọ̀rọ̀ kọ́ńlá máa ń yíyá òwúṣùwà. Arábìnrin tó bá dàbí wọ̀ká ayé, àwọn ẹ̀mí gbọ́ ọ̀rọ̀ bíi tẹ́kùlù sọ̀fẹ́ àbíjọ wáyé wọn. Wọ́n bẹ̀rẹ̀ náà lẹ́bi pẹ̀tọ̀ kó kálukú kó lè múra lẹ̀ kó máa ń tí ọ̀rà lọ́jà kọ́jà ayé ó tó tú torí pé ọjà ayé ó padà tú. Ẹ̀mí ti máa gùn tó bá di ìrọ̀lẹ́ ayé. Arábìnrin bẹ́ẹ̀ ní ẹ̀sùn tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ láàrin 100 sáàdọ́rin. Ó ní kọ́ńlá mọ́yìndà wíṣùà ọ̀kọ̀ọ̀kan ẹ̀mí náà máa fọ àádọ́rin. Wọ́n wá wò wá sí pé nínú ẹni tó nírú opportunity tó nírú pẹ́sìfà nínú bàbá ìwọ àtàwọn olórí rẹ̀. Irú ẹni tí èèyàn lè fi irú ẹ̀ tọrọ. Wọ́n fẹ́ kọ́ alákèésí o. Gbogbo gígùn ẹ̀mí kọ́ lórí o. Ẹni ẹlòmíì pọ̀ ó lè máa pẹ́nu ìyá ọlọ́run. Lórí bẹ́ẹ̀ ni ẹ̀sìn kò tó bẹ́ẹ̀ ló ṣe máa lè jẹ́ ló ṣe dúró tó. Ẹni ẹlòmíì sì gùn tó lọ́hùn ní kọjá pé gígùn ẹ̀mí náà ó fi ṣe rere, ó fi sin lọ́hùn, ó fi ṣe dáadáa sọ́dọ̀, ó fi ṣe dáadáa sọ́dọ̀ yẹn. Anábìíní sàáàdà tó kún lè sàáàdà tó lò ó mórí máa tọ́ àtìlá. Oríire tó doríire lọ ni. Sallallahu alaihi wasallam. Orí ọ̀fẹ́ tó dorí ọ̀fẹ́ lọ ni. Káyọ̀ èèyàn ó wò ó sì rí gbígbọ̀ ẹ̀mí náà fi ṣe dáadáa. Anábìíní túbọ̀ aláwọ̀ fọ́ bí sọ̀rọ̀ aláwọ̀. Sallallahu alaihi wasallam. Akí onítọ̀ ń kú oríire. Bí wọ́n ti ń kí bàbá yìí kú oríire ni mo ń kí gbogbo Adérọ̀gbà family. Ìdí ni pé ọmọ ní lẹ́mìí gbà mí. Ipe tí òbí mi bá fayé lẹ̀, n ó yẹ wọn mà kó bí máa rí. Ṣùgbọ́n mo mọ̀ sí ẹ̀tẹ̀ ọlọ́run. Òbí náà lè ti sọ iyì rẹ̀ jẹ́ kó tó kú. Náà bá dójú tọ́ra. Àmọ́ tí bàbá òbí bẹ̀ kọ́ bá ayé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Afọ́sẹ̀ yìí, báyọ̀ bismillahir rahmanir rahim. Mo kí Zainul Majlis Ṣogbọ́n. Ó ní MC wa ní ìdókò yìí. Àwọn ni wọ́n tó jókòó yìí. Èmi ò rókọ̀ mí ìta bá máa pe Ibrahim ìjọ adá àgbémú lọ. Ọlọ́mọ bà ó jẹ́ nípọ̀rọ̀, ọlọ́mọ bà ó jẹ́ nígbàgbà. Wọ́n máa jẹ ọ́nà ní bẹ́sọ̀rọ̀ ní ìjọ. Bismillahir rahmanir rahim. Inna lillahi wa inna ilayhi
وإنا إليه راجعون وما جعلنا لبشر من قبلك الخلد أفإن ميت فهو الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. Bàbá àbíyá bàbá àbámà látìrì ákùlé lè máa wò. Ikú olóògùn bẹ́ẹ̀ ni òsì sóògùn fún kú. Bí kò sí pé ká gbáyé sí lọ, ká hu are, ká ṣe dáadáa nílé, ká ṣe dáadáa nílùú. Ká má jáde ṣe é ta kò ṣe é lé. Eléyìí èyí ló lè jẹ́ kí a ní dùnnú níjọ́ tí a ó bá pàdé ikú. Láàrin ìṣẹ́jú mẹ́wàá tí mo fẹ́ fi bá wọn sọ̀rọ̀, kókó tí mo fẹ́ ká dì mú, òun náà ni pé kí lọ̀gá oríire, kí lọ̀gá àṣeyọrí. Ọ̀gá oríire yàtọ̀ fọ́gá àṣeyọrí, ọ̀gá àṣeyọrí yàtọ̀ fún ọ̀gá oríire. Ẹlẹ́ẹ̀kẹta ni kí ni ẹwà ìgbésí ayé ọmọnìyàn. Tọ́lá lómi ń lo dúnìyà lọ́wọ́, ó rò pé ilé ayé òun lẹ́wà ni tí ó sì rí bẹ́ẹ̀ tọ́lá tó bá rẹ́ni pa á lákìyèsí ni ó burú jọjọ. Ọ̀gá oríire ní kéde ọjọ́ kan ọmọlẹ́yìn ìbùsẹ̀ ńlá Muhammad. Ọ̀gá oríire láyé nìyẹn. Ọ̀gá àṣeyọrí oníkéyàn rí ìsìlámù rẹ̀ gbédélé. Ṣùgbọ́n omi ló ń kọ wá ó ń kájú wá tí ń ṣe ìsìlámù rẹ̀ lásìkò yìí. Bí ọjà ọ̀bá tà dípò àdúrà ẹbọ ni. Bẹ́ẹ̀ lẹ́ni kò ní mẹ́bọ mẹ́sìn kọ́ mọ̀ jẹ́ pé pàdé orí ọ̀pẹ ilẹ̀ ní gbogbo ẹ̀ ń bọ̀. Ẹ̀sìn yẹn ìbáàdà yẹn ò ní nítumọ̀ níwájú Ọlọ́run. Yàyà múnú mahas. Ó ní túbéèlì abudi. Taraka dunya qabla an tatrukahu. وبنى قبره قبل أن يلقي فيه وأردى ربه قبل أن يلقاه وصلى لنفسه قبل أن يصلي عليه. ẹni oríire ní fẹ́ẹ́ ní ìyàtọ̀ títí lu ayé bọ̀ ń bọ̀ ọjà àárín kan ló jókòó ló ronú pé ẹ̀gbọ́n ṣé bá sì máa sáré kí bí ọwọ́ aago náà rèé ìwọ̀n tó kù lónìí ọjọ́ orí ìtọ́ lọ́nà ló fi ṣe oríire ní fúrú ẹ̀ níbẹ̀. Oríire ni fẹ́ni tó fi ìwà àṣẹ̀sìn tó fi gbé sàárè rẹ̀ kalẹ̀. Àtọ̀tá àtọ̀rẹ́ wọ́n máa wá fọ́ọ̀mù sáfù. Ààrẹ ni tí ọmọ rẹ̀ rìn, ààrẹ tí ó rìn ní pépé. Àtọ̀tá àtọ̀rẹ́ wà kírun sí ọlá. Olúyẹ̀ ò ní wéètì. Àbí wá pé gbogbo ojú ayé ètì ẹ̀ nígbà tó ní bẹ lára rẹ̀ Ọlọ́run fi kírun sí. Arábìnrin ajábalẹ̀ amọ̀lù mọ́ọ̀mì. Ìnà abúlé kùlùkù làkàyèrò. Wàlẹ́ ìdàdáyì kàdé arábì ìlà lè mọ́ọ̀mì. Arábìnrin mo ṣe mọ̀ fún gbogbo mùsùlùmí àbí mọ́ọ̀mìnì. Gbogbo àdámọ̀ ni wọ́n pátá òòrè ni. Tọ́wọ́lé bá tẹ mùmí lọ́wọ́ tọ́ bá dúpẹ́ òòrè yóò jáde mọ́ ọlọ́run akọ̀rọ̀ adé ní ojúbẹ́ mu.
tí ìṣòro bá bá mùsùlùmí ọba lè gba mára tó gbé mára tó fi sùúrù faradà ti fi ọlọ́run tú nílẹ̀ ọlọ́run ó tù ú lẹ̀ ọlọ́run á tún kọ́ láàrin aláfaradà fún. ilé mẹ́rin alẹ́ ìwà sẹ́lẹ̀ ẹ dákun ẹ má jẹ́ afárá wà mọ́tà pé òbí ọ̀sán ni wọ́n wà o àwọn òbí pay attention pẹ̀lú wa o. ó tẹ̀lé bàbá ti parí àdúrà ní ọ̀wá kọ́ wá sí. òbí ọ̀sán lọ́wọ́ o kó jẹ́ àwọn ìlà kó mú kó kù kó sì wà lọ́wọ́. òbí ọ̀sán sàmà ló sì wá jẹ́ o. láyé sẹ́mi àsáàbù náà wà sáàbù jẹ́nà wọ́n jọra wọn. àwọn alẹ́ àlìjáná àtàwọn náà kò jọra wọn o. ẹ̀fọn ti ń sọ̀rọ̀ lẹ̀ tọ́wá sínú. jọ̀mọ́ mùsùlùmí anábì ní sallallahu alaihi wasallam. ìlà kọ́mọdé aláwòrán àbẹ̀dání fàkúbà àdàwà àbàdání kàlàáfì ìlà yóò bá kíá. kẹ́ni kí ẹ máa gbé ni wọ́n wá yìí fún yín kẹ́ni kí ẹ máa ṣe ni wọ́n wá sẹ́kùn yìí. iṣẹ́ tẹ́ máa ṣe bẹ́ẹ̀. ẹ̀yin méjèèjì ẹ̀wọ̀n fún ẹ̀mí sàrí ẹ̀mú mi tó ti wọ́ ọṣẹ́. látò ní lọ ẹ máa ń ṣe dá ilá ilẹ̀lá sọ̀hánilá ọgbẹ́ sọ̀hánilá ìyàtọ̀ ẹ máa ṣàkóso fún mi ọmọ ṣe dá ilá ilẹ̀lá fún mi. bẹ́ẹ̀ bá ti fẹ́ tààrọ̀ kalẹ̀ fúnra yín ni ẹ máa kọ́ lẹ́sùn wọn rẹ̀. bẹ́ẹ̀ tí wàá máa ṣe oúnjẹ ní ọdún ẹgbẹ̀rún yìí. ẹ dákun oríire ìgbòho pé tó kéde jẹ́ mùsùlùmí àgbẹ̀. mo fi yẹn túmọ̀ tọ́píìkì tí mo kọ́kọ́ tì síwájú pé kí lọ̀gá oríire kí lọ̀gá àṣeyọrí kí lẹ̀wà ìgbésí ayé ọmọnìyàn. ọ̀gá oríire kan borí kéde àwọn ọmọlẹ́yìn àgbẹ̀bí àgbẹ̀. ẹ̀tún wo oore téèyàn ọmọ rí nígbà tó bá jáde láyé tán. mọ̀lẹ́kà yìí ti bẹ lọ́tọ̀ àtòsí wọ́n tún gbà sẹ́mi nítorí rẹ̀. ولو يمت ما يكون للخير مسرورا ولم يكن ما يكون للخير مذكورا. Jàmá Mùsùlùmí kéèyàn wáyé kọ́mọ lẹ́sìn wáyé olólọ́wọ́ o. wọ́n ní bàbá wa yìí ò ní nǹkan bíi tí ń ṣe nígbà tán bẹ láyé Yàsín àti Dàlẹ́lù. ṣé ìwọ́n rí ibi ẹgbẹ́ sí abẹ́ mi ibi ẹgbẹ́ bá ìjọba? Dàlẹ́lù tí bàbá ké láàyè rẹ̀ àti Yàsín àwọn tó jẹ́ lé lórí ni. èwo lè yẹ lè béèrè lọ́wọ́ rẹ̀ pé sẹ́yìn yẹn lè béèrè pé sọ́tún bí mi láàrin àwọn táwọn wájú. wọ́n tún ní bàbá tó ṣe sàrà nítorí ẹ̀yin ọmọ adéwọ̀gbà. mo fẹ́ ká màá pé ọlọ́run nìkan ṣoṣo lọ́ba tó lójú tí ò lẹ́yìn. àwọn ẹ̀dá bá a ti lójú bẹ́ẹ̀ lọ lẹ́yìn. Àdúrà mi pé bí ojú bàbá wa adéwọ̀gbà ti dáa fún gbogbo yín tó ọlọ́dẹ yìí ló dáa fún yín jù bẹ́ẹ̀ lọ. ọba ìmọ̀lẹ̀ ẹ̀dá gba 1 million fáwọn àbá ìlú lẹ́gbọ̀n àbá ìṣàlà ìlú lẹ́gbọ̀n àbá. ẹ̀bẹ̀ bá ṣe amínà. Amina. máa dẹ̀kun yẹ̀ bí mẹ́rin lẹ́yìn mẹ́rin àwọn àdá péré. ọba àpẹẹlẹ ń lo bọ̀ wá A ti ń bọ̀. nínú 1 million kápẹ́lẹ́tì mẹ́wàá tí òkèrè àkọ́kọ́ jù ní. Bàbá ẹ̀jọ́ pé ná. Allahu Akbar mo yẹra mi o wàlá àdìsẹ́ mi mo yẹra mi bí èèyàn bá yín mi mo yẹra mi. Alhamdulillah. ẹ bá ń ṣe alhamdulillah. ọba àbálẹ̀ ló 10,000 naira nínú kápẹ́tì ẹ̀yọ̀kan alẹ́ ẹ̀yọ̀kan bẹ́ẹ̀. láti ṣẹ̀mí ìlú lẹ́bàá wà bá. ọba àbálẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti bẹ́ẹ̀ yìí tán wọ́n bí òun
àìsàn mi náà ní àwọn wà ní 20,000 naira. ẹ má jẹ wọ́n rọ̀ wá ẹ má jẹ wọ́n rọ̀. ẹgbẹ́ ọmọ wa kó o ní pé ilé apá mi ká ó yá mọ́tẹ́ẹ̀lì náà wá. alájà wa sáwọ́dá ìlú lẹ́pà bàbá lówó sàárà ẹ bá dé kò sí pè ní ẹ bá dé iye wa gbala gbogbo àwọn bí mo ṣe wà yìí bàbá mi ti bẹ kálẹ̀ ní òjèkémi náà máa ta bá lónìí yà ń bẹ ní kálẹ̀ yìí gbọdọ̀ ta bá lónìí tí wọ́n bẹ ní kálẹ̀ yìí tó bẹ́ẹ̀ tí wọ́n bá sí kálẹ̀ mo lè gba pa ẹ wà ní 10,000 naira ẹ gbọdọ̀ tóbi lọ́ọ̀rẹ́ aláàjì wa mọ̀ ìtàjọ́ ìlú lẹ́bàá wà pa. Ẹja sanwó àdúrà wọn. والسلام على المرسلين والحمد لله رب العالمين. Amin.